Good morning, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. Ẹ kú ìsinmi ẹ̀mí o. Please, if today is your first time on my channel, please can you go straight to that notification bell and press the bell so that whenever I post a gist, you can get it. And to my whole subscribers, I say thank you. God bless you. I really appreciate you. Please share this video, love, and subscribe it. God bless you. Èmi ọmọ yín ni o, Mashallah Gist TV. Mo dé bí mo ṣe ń dé. Ìtàn èyí tá à ń sọ lọ lórí ìyàwó Mr Jimoh, èyí tó ń ṣe àgbèrè. Ṣé ẹ rántí ìtàn náà? Kì í ṣe ìtàn náà, ìrírí ayé ni. Ṣé ẹ rántí ìgbà tí Mr Jimoh kúrò ní ìsọ̀, tí wọ́n wá sílé, tí wọ́n wá gbé owó, tí wọ́n fẹ́ lọ sí bank? Ìgbà tí wọ́n délé ni wọ́n wá pàdé ọ̀rẹ́ wọn. Wọ́n rí mọ́tò ọ̀rẹ́ wọn nínú compound wọn. Ìyàwó wọn Toun ó dẹ̀ wà nínú ilé pẹ̀lú ọ̀rẹ́ wọn. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n comment pé kí ló yẹ kí Mr Jimoh ṣe nígbà tó ń rí mọ́tò ọ̀rẹ́ wọn yìí nínú compound. Gbogbo comment tí mo kà, gbogbo wọn ni wọ́n sọ pé àwọn mọ̀ pé Toun àti ọ̀rẹ́ Mr Jimoh, èyí tó ń jẹ́ Mr Banji yìí, wọ́n ní àwọn mọ̀ pé wọ́n ń ṣe àgbèrè, wípé wọ́n ń dá ọ̀rẹ́ ìkọ̀kọ̀. Ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ wa lọ, ká wo ibi tí ọ̀rọ̀ yìí máa já sí. Gẹ́gẹ́ bí Mr Jimoh ṣe dé wájú ilé wọn, tí wọ́n bá mọ́tò ọ̀rẹ́ wọn Banji ní inú compound wọn. Wọn ò wọlé o. Wọ́n dúró sí ẹ̀gbẹ́ ilé wọn. Wọ́n ń wò wọ́n. Wọ́n wá mú fóònù wọn dání. Ìgbà tó tó bí wákàtí méjì, ìyàwó wọn ró aṣọ mọ́yà. Ọ̀rẹ́ wọn Mr Banji àti ìyàwó wọn, wọ́n múra wọn lọ́wọ́ dání. Mr Jimoh wá mú fóònù wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí record àwọn méjèèjì. Wọ́n sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú mẹ́wàá. Ìgbà tó yá, wọ́n dì mọ́ra wọn. Wọ́n gbé ẹnu sí ẹ̀gbẹ́ ìyàwó Mr Jimoh bí ìgbà tí ọkùnrin tó kiss obìnrin. Ló bá wọnú mọ́tò rẹ̀, ló bá lọ. Mr Jimoh ibi tí wọ́n gọ sí, wọ́n rìkọ́ọ̀dù fídíò yìí. Wọn ò kúrò nínú mọ́tò. Ó ṣí géètì fún ọ̀rẹ́ ọkọ rẹ̀. Lọ́ bá lọ. Lọ́ bá ti géètì, lọ́ bá wọlé padà. Mr Jimoh sì jókòó sínú mọ́tò. Ìgbà tó tó bí ìṣẹ́jú márùn-ún, ìyàwó múra. Ó bá jáde nínú ilé. Lọ́ bá fẹsẹ̀ rìn lọ síbi ojú títì. Wọ́n fẹ́ gbé taxi. Ọkọ wọn wá ṣẹ̀ṣẹ̀ wá wọlé. Wọ́n lọ gbówó tán fẹ́ gbé. Wọ́n wá lọ sí báǹkì. Ìyàwó wọn gbé taxi, ó gba ṣọ́ọ̀pù lọ. Ìgbà tó dé ṣọ́ọ̀pù, àwọn ọmọ ní ọkọ wọn ti lọlé. Ọkọ òun ti lọlé. Nígbà wo lọkọ òun lọlé? Wọ́n ló ti tó bí wákàtí méjì sẹ́yìn. Ilé lòun ti ń bọ̀, òun ò rọ́kọ òun. Wọ́n ní wọ́n ti lọlé. Ni ìyàwó bá bẹ̀rẹ̀ sí pé fóònù ọkọ. Lọkọ ò bá gbé fóònù. Ìgbà tó yá, ara ìyàwó ò balẹ̀. Ni ìyàwó bá sọ fún àwọn ọmọ pé òun ń bọ̀. Ni ìyàwó bá gbọ̀nà ilé lọ. Ìgbà tí ìyàwó délé, kò réèyàn kankan nílé. Ló bá bẹ̀rẹ̀ sí rò pé níbo lọkọ òun lè wà o. Níbo lọkọ òun lè wà o. Wọ́n tún pe aago ọkọ wọn, Mr Jimoh tó gba aago. Ìgbà tó yá, ni ìyàwó bá wà nínú ilé. Wọ́n bá padà sí ìsọ̀ mọ́.
Nígbà tọ́kọ wọn ṣe tán ní báǹkì, lọkọ wọn bá lọ sí ìsọ̀. Ni wọ́n bá ní ìyàwó wọn ṣẹ̀ṣẹ̀ kúrò nísọ̀ ni. Pé wọ́n á ní kí ná sọ fún un. Wọ́n láwọn sọ pé òun lọ lé. Ni Mr. Jimoh ní kò sí wàhálà. Nígbà tí wọ́n ṣe tán ní ṣọ́ọ̀bù, Mr. Jimoh bá lọ sí ọ̀dọ̀ ẹni tó kù fún ìyàwó wọn Toun gẹ́gẹ́ bí ìyá. Ni wọ́n bá lọ fi ọ̀rọ̀ yẹn lọ ẹni yẹn wípé nǹkan báyìí làwọn ti ń ṣàkíyèsí wípé ìyàwó àwọn ń ṣe o. Wípé ìgbésẹ̀ wo ni ó fẹ́ kí òun gbé. Ni obìnrin yìí, àgbàlagbà ni, ló bá ní kó má sọ nǹkan kan o. Ó ní kó rọra dákẹ́, kó ṣe bí ẹ ń pò òun ò mọ̀. Ó ní torí irú obìnrin báyìí ó lè ṣekú pọkọ o. Ó ní nǹkan tó máa ṣe ni pé kó máa bẹ̀rẹ̀ sí ṣọ. Ọjọ́ tó bá ti lóhùn ń lọ lé àbí tó bá ti ní òun ń lọ ṣọ́ọ̀ṣì àbí tó bá ti ní òun ń lọ ṣe meeting, kó bẹ̀rẹ̀ sí tẹ̀lé. Mr. Jimoh bá dúpẹ́ lọ́wọ́ màmá náà. Ná bá kúrò ní ilé màmá yìí, ná bá gbalé lọ. Nígbà tán délé, wọ́n ṣojú fúrú. Wọn ò ṣe bí ìgbà tó jẹ pé nǹkan kan ṣẹlẹ̀. Ní ìyàwó wọn wá ní, àwọn tí ń pe aago wọn, kí ló dé tí wọn ò gbé aago?" Mr. Jimoh ní aago àwọn ti kú ni. Wọ́n ní, àwọn náà ń sọ pé ìgbà táwọn dẹ̀ wá dé ṣọ́ọ̀bù, àwọn ọmọ ní pé wọ́n ti kúrò ní ṣọ́ọ̀bù, níbo náà lọ?" Mr. Jimoh ní àwọn fẹ́ wálé tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n báwọn ṣe ń bọ̀ ní táyà àwọn gùnṣò. Wípé ọ̀dọ̀ fọ̀gànáísà làwọn pẹ́ sí. Wọ́n wá ní, okay. Bí Mr. Jimoh ṣe jẹ́ kí ìyàwó wọn fura nìyẹn. Ṣùgbọ́n ìgbà tó di lóru, tí ìyàwó wọn ń súnmọ́ wọn tó fẹ́ ṣeré, ọkọ àti ìyàwó, Mr. Jimoh ò gbà ìyàwó wọn láàyè o. Torí ẹ̀rù ń ba Mr. Jimoh wípé a ti ń gbọ́. Ìyàwó wọn ṣá bẹ̀rẹ̀ sí sọ pé kí ló dé kíni kan. Mr. Jimoh láwọn ń gbàwẹ̀ ni o. Wípé wọ́n yan àwẹ̀ fáwọn àwẹ̀ ọlọ́jọ́ méje. Wípé wọ́n yàn àwẹ̀ fáwọn, àwọn ń gbàwẹ̀ ni. Ìgbà tí ìyàwó wọn wá lọ wẹ̀, Mr. Jimoh wá mú aago ìyàwó wọn. Wọ́n wá wo orí aago. Ná wá rí gbogbo mẹ́séèjì ọ̀rẹ́ wọn Banji. Bó ṣe ń pe ìyàwó wọn, tó ń text ìyàwó wọn. Oríṣiríṣi ọ̀rọ̀ ìfẹ́ tó wà láàárín àwọn àti Mr. Banji. Mr. Jimoh wá rí gbogbo ẹ̀ pátápátá. Mr. Jimoh wá copy gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sórí fóònù wọn. Mr. Jimoh wá fi fóònù yẹn sílẹ̀. Ìgbà tí ìyàwó wọn wẹ̀ tán, Mr. Jimoh wá lọ wẹ̀. Ṣùgbọ́n wọ́n wá mú fóònù tí wọ́n wọ inú ilé ìwẹ̀. Nígbà tí wọ́n múra tán, wọ́n jẹun. Ìgbà tán jẹun tán, wọ́n lọ sí ṣọ́ọ̀bù. Ìgbà tán wà ní ṣọ́ọ̀bù látàárọ̀, ìgbà tó wá di bí aago 12. Bí ìyàwó wọn ṣe sọ fún wọn nìyẹn. Wípé àwọn ń lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn kan. Wípé ọmọ ẹ̀ bímọ. Mr. Jimoh bá ní kò sí wàhálà. Wípé àwọn á palẹ̀mọ́. Ìgbà tó di ìṣẹ́jú mélòó díẹ̀ sí, kò tó bí ìṣẹ́jú bí 10. Mr. Jimoh wá bẹ̀rẹ̀ sí gbé mọ́tò tẹ̀lé ìyàwó wọn. Ìyàwó wọn wọnú táìsì. Mr. Jimoh tẹ̀lé mọ́tò táìsì yìí títí. Nígbà tó ó tó bí ìṣẹ́jú bí 15 minutes. Bí ìyàwó wọn ṣe sọ̀kalẹ̀ ní agbègbè ibi tí ó lọ nìyẹn. Ná bá rí tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́. Ó wọnú street kan lọ. Mr. Jimoh ṣá bẹ̀rẹ̀ sí ṣọ́ wọn ibi tán fẹ́ wọ̀. Mr. Jimoh bá páàkì mọ́tò wọn. Ó jìnnà síbi tí ìyàwó wọn wà o. Wọ́n ṣá tẹ̀lé. Wọ́n ń tẹ̀lé. Bó ṣe wọnú ilé yẹn,
ni Mr Jimoh wá rí inú ilé tán wọ̀, náà wá padà. Nígbà tó tó bí ìṣẹ́jú méjì, Mr Jimoh wá lọ sí ibi ilé yẹn, wọ́n wá rí ìyàwó wọn níbi tó jókòó sí. Ilé yẹn dàbí ilé ẹni tó ń ṣe aájò. So bí Mr Jimoh ṣe sọ ọ̀rọ̀ yẹn nìyẹn o. Wọ́n ní ilé yẹn dàbí ilé ẹni tó ń ṣe aájò. Ìgbà tó pé, mo rò pé àwọn èèyàn pọ̀ níbẹ̀, so ìyàwó wọn jókòó. Ìgbà tó tó bí wákàtí ìṣẹ́jú bí 5, ọmọ kan, Mr Jimoh ń rí gbogbo nǹkan tó ń ṣe, wọ́n dúró síbì kan ni wọ́n ń wò wọ́n o. Bí ọmọ kan ṣe wá pe ìyàwó wọn nìyẹn pé kán wọlé. Ìgbà tí ìyàwó wọn wọlé, Mr Jimoh wá gba ibi ẹ̀yìnkùlé ilé yẹn, wọ́n wá lọ dúró síbi ojú window. Wọ́n wá ń gbọ́ nǹkan tí ìyàwó wọn ń sọ. Nínú ọ̀rọ̀ tí ìyàwó wọn sọ fún ẹni tí wọ́n lọ bá, wọ́n ní pé àwọn ò nífẹ̀ẹ́ ọkọ àwọn. Wípé nítorí pé àwọn ti ń yan Mr Banji lálẹ́ kó tó di pé àwọn fẹ́ ọkọ àwọn. Wọ́n ní tí ò bá ń ṣe pé Mr Banji lọ fẹ́ ẹlòmíì, Mr Banji ló yẹ káwọn fẹ́. Wípé kí ni àwọn lè ṣe. Wípé àwọn àti Mr Banji àwọn fẹ́ jọ wà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Bàbá yìí wá ń sọ fún ìyàwó wọn pé ṣọ́mọ ò sí láàrin yín ni. Wọ́n ní ọmọ wà láàrin àwọn. Bàbá yìí wá ní òkè. Ṣé ọmọ tó wà láàrin yín, kí ni ó fẹ́ ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọ yẹn? Ló bá ní gbogbo àwọn ọmọ yẹn pátápátá. Ó ní Mr Banji ló ní gbogbo àwọn ọmọ yẹn. Ó ní kì í ṣe ọkọ òun. Bàbá yìí ní gbogbo àwọn ọmọ tó bí, Mr Banji ló ní gbogbo wọn. Ó ní Mr Banji ló ní gbogbo wọn. Bàbá yìí wá ní kí ló wá fẹ́ ṣe? Ó lóun ò mọ nǹkan tó ń fẹ́ ṣe o. Ó ní ṣùgbọ́n nǹkan tí ó wà lọ́kàn òun ní pé bóyá kò yanjú ọkọ òun, so that òun á lè wà pẹ̀lú Mr Banji. Bàbá yìí bá ní òun ò kí ń ṣoògùn burúkú, òun ò kí ń ṣoògùn kó ń pààyàn. Wípé kó jọ kó rìn síwájú. Bí ọkọ ẹ̀ ṣe rìkọ́ọ̀dù gbogbo conversation yẹn nìyẹn pátápátá. Kó tó wá jáde, ọkọ ti mú eré, wọ́n gbé mọ́tò, bó ṣe lọ nìyẹn. Ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ́ wà nílé, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. Kí ni Mr Jimoh máa ṣe? Kí ni kán ṣe? Ìgbésẹ̀ wo lẹ fẹ́ kán gbé? Ẹ lọ síbi comment section, ẹ comment. Ẹ jẹ́ ká mọ ìgbésẹ̀ tí ẹ fẹ́ kí Mr Jimoh gbé lórí ìyàwó wọn, Toun àti Mr Banji. Tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀, a tún máa bẹ̀rẹ̀ abala tó tẹ̀lé. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí èní sọ yín sówó, á sọ yín sọ́mọ, á sọ yín sálàáfíà. Ẹ ṣé o. Please share this video, like and subscribe. God bless you all.